ẹ̀yin tí mi nílé lóko àti ní àbúrò èmi náà nà mọ́ yín ọ̀rẹ́ yín àbúrò yín John Odika tí wáyé máa ń pè ní ọmọ agúnpọ̀pọ̀ èṣù tí ọwọ́ bàtà ṣùgbọ́n ṣe èyí tí òun rẹ̀ láyọ̀ mo láti sọ nípa fíìmù sinimá tó ń jáde ìlú drum kẹlẹ́bà subscribe sórí Chiki Alara television bẹ́ẹ̀ ni ẹ̀sìn mọ̀kọ́ fún tèmi bá ti wà òun fún àwọn ilé fún drum fẹ́ sọ nípa ọmọ ajẹ́ni ní September 24 kẹlẹ́bà subscribe lórí Chiki Alara ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàgbà òṣèlú ṣe inú fíìmù yẹn o bí ẹkẹ mọ̀ pé confam ní fún yín tí kò wá ní múfì yẹn ṣé kí mẹ́ṣọ́ kó fún ọ ní ẹ̀jẹ̀ sọ di suspense fún yẹn lọ́wọ́ fún yẹn lọ tí wọ́n kẹ́ máa dábàá wọn fún yín ẹ̀ ti máa mú story line tó kẹ́ bá wọn lórí Chiki Alara television drum ní title ẹ̀ máa jẹ́ ní September 24. Òrìṣà nílùú òrìṣà nílùú ẹ má fojú di àdánù òrìṣà nílùú sinimá titun ìlú ó ti jáde wá lórí YouTube. Ìkànnì Chiki Alara TV kẹrìnlélógún lẹ ó ti rí wo àwòtún òní iṣẹ́ ńlá yìí. Sinimá titun ìlú multi-million naira project lèyí yóò lágbára òrìṣà nínú yóò tọ́ mọ̀ gbà ìdíkùkù kì í ṣọjọ́ gbà tó ṣàwọn olùkìdí ìlú ní ṣàtọ́kùn eégún ìlú ní ṣàtọ́kùn ṣá ìlú ní ti láti ẹ̀sìn máa yàn gàlú ìlú tó kọ̀ fọ́ agbára. o lè jẹ́ láì ṣe pé fún yòó ni wọ́n ló dúró lóko ọ̀bẹ̀rẹ̀ lóko ọ̀bẹ̀rẹ̀ ìdíje àkókò lójú tó kó adébáfún àjùmọ̀ àgbẹ̀nà tí ó dolóko láì bá tán. Agbára gba sinimá tó gbà padà búyọ tó gbà padà gbà ó fún lòdù láfojú ó yà pẹ́rẹ́gẹ́dẹ́ ìwọ̀nba ni yẹn ń gbóná mọ́ láì ṣọ́ka olówó ayé ẹ̀rọ ra lànà kókó fẹ́fẹ́ káyọ̀ mọ́ tìbí ọmọ mú wa ni o sinimá titun ìlú ká tó parí ẹ̀ ní lókẹ́sọ̀n tó júrí tó ẹ̀gá tá a sọ fún yẹ owó gbowó lànà lórí ẹ̀ adéọmọ Bankole aláṣẹ àbúrò iléeṣẹ́ Chiki Alara ẹlẹ́kẹ̀rìndínlógún ni executive producer pẹ̀lú co-producer Yèyé Rosodika níyà Adédayọ̀ Age pẹ̀lú Adébáyọ̀ Jẹ̀lílì Piccolo ló direct yẹ starring Akin Lewis Yèyé Rosodika Taofik Adéwálé Dìgbòlùjà Babátúndé Báńgbọ́dẹ Fọ́kọ́kọ́ Taofik Salami Mondusi Òkìkí Ọ̀ṣẹ̀jọ́mọ́lẹ̀ Ìyákú Ègbé John Odika Ológbòjò Muromúbọ̀làwà tọ́wọ́ ń dùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ńlá ìta pé àkọlé ẹ̀ ní ìlú subtitled in English apá kìíní ẹ̀ máa jáde kásàgbà sórí YouTube lọ́jọ́ Wednesday September 24 ọdún yìí nígbà tá apá kejì ẹ̀ máa jáde lọ́jọ́ Friday October 24 ọdún yìí bákan náà ẹ̀kúnkún mẹ́rin tẹ̀ ní ìkànnì Chiki Alara kẹrin/Brazil 24 TV ìyára ní Chiki Alara ojúmọ́ kára kan ní gbogbo bá ṣe ń jí dára ara la fi ń ṣe sinimá titun ìlú lélẹ́yìí o ẹ subscribe sórí Chiki Alara kẹrìnlélógún kẹrìnrán wò iṣẹ́ bàbá iṣẹ́ ni àwòrán tó wò ní ẹgbà bẹ́ẹ̀.